ni ohun tí bàbá Mohbad gbọ́dọ̀ ṣe ní kíákíá lórí ikú ọmọ rẹ̀. Ìjà bẹ́ sílẹ̀ láàrin Regina Chukwu àti Folúkẹ́ Dáramọ́lá nítorí pé ó kọrin kí Ìyábọ̀ Òjó. Lizzy Anjorin gbéná wojú Sàláwá Àbẹ̀ní. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ìgbẹ́jọ́ tó wáyé láìpẹ́ yìí ni àwọn èèyàn ti gba bàbá Mohbad níyànjú pé kó lọ sin Mohbad kó lè sunre. Látàrí ẹjọ́ tí bàbá Mohbad pè ní Amali àti Sam Larry wípé wọ́n mọ̀ nípa ikú tó pa ọmọ òun Mohbad, ṣùgbọ́n tílé ẹjọ́ ti fagilé ẹjọ́ náà wípé kò sí ẹ̀rí pé àwọn wọ̀nyí mọ̀ nípa ikú Mohbad. Láti ọdún 2023 tí Mohbad ti kú ni ẹnu tí ń kun Naira Marley tó ń gbólórin náà jáde wípé ó lọ́wọ́ nípa ikú Mohbad. Látàrí fọ́nrán kan tó gbé ẹ̀rọ ayélujára kan níbi tí Mohbad ti ń sọ nípa wàhálà táwọn ènìyàn náà bá fà, tí Mohbad sì fẹjọ́ sùn àwọn ọlọ́pàá wípé àwọn èèyàn wọ̀nyí ń dúnkokò mọ́ ẹ̀mí òun, ṣùgbọ́n tí kò jọ wípé ìwádìí wáyé títí tí kò fi pa Mohbad lọ́dún 2023, èyí tó mú káwọn èèyàn gba bàbá Mohbad níyànjú pé kó jẹ́ kí Mohbad lọ sinmi kí ó sì lọ sìnkú ọmọ náà kí ó sì fi ìdájọ́ lé Ọlọ́run lọ́wọ́. Ìjà bẹ́ sílẹ̀ láàrin Regina Chukwu àti Folúkẹ́ Dáramọ́lá látàrí ìpolongo ìbò tí Folúkẹ́ ṣe fún ìpolongo ìbò ìjọba ìbílẹ̀ tó ń bọ̀ nípìnlẹ̀ Èkó láìpẹ́ yìí, tí Regina sì kọ sábẹ́ fídíò náà wípé tí wọn bá ti gbẹ̀mí ọ̀kan nínú yín àwọn yòókù ò ní sinmi. Ó ṣàtìlẹ́yìn fún Tinubu nígbà tí orílẹ̀-èdè yìí ń ṣẹ̀jẹ̀ lọ́wọ́, táwọn èèyàn sì sọ pé pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo nǹkan dojúrú nígbà tí ìjọba APC gbàjọba ni òṣèré kan tún polongo fún wọn nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ, èyí tí kò jẹ́ káwọn òṣèré náà gbọ́n. Àṣírí Lizzy Anjorin ti tú o látọwọ́ ọ̀rẹ́ rẹ̀. Ẹ jókòó ẹ gbọ́ ohun tó sọ. Wọ́n máa sọ wọ́n tẹ̀ tún sọ débi pé mi ò kí ń dá sọ̀rọ̀ lọ́rọ̀. Ṣé Mohbad jẹ́ bí ìyá láyà ẹ̀? Mohbad tó máa ń dárúkọ lójoojúmọ́ ṣé bí ìyá ẹ̀ ni? Àkọ́bí Láti ni Mohbad tó kú. Ṣé àkọ́bí Láti ló kú ni? Àbí orúkọ àkọ́bí Láti jẹ́ Mohbad? Ṣé àkọ́bí Láti ló pa ni? Àkọ́bí Láti ṣóun ló kú? Ṣé àkọ́bí Láti ló kú? Ṣé Mohbad jẹ́ surname bàbá ẹ̀? Àbí Mohbad Lawal ni? Kí ló kàn yá láyà nínú ọ̀rọ̀ Mohbad? Olórí burúkú. Ìyábọ̀ Òjó ló ti bàbá Ìjẹ̀ṣà mọ́lé. Ìyábọ̀ Òjó ló ti bàbá. Ṣé bàbá Ìjẹ̀ṣà jẹ́ family yálàyà bàbá ẹ̀? O de kí n dá sọ̀rọ̀ lọ́rọ̀. Ọ̀rọ̀ family mi òun lòun máa ń dá sí ẹ. Ṣé Mohbad jẹ́ family bàbá ẹ̀ àbí bàbá Ìjẹ̀ṣà jẹ́ family yálàyà ìyá ẹ̀? Bàbá Ìjẹ̀ṣà tó fi tipátipá bọ́mọ sùn tí bàbá Ìjẹ̀ṣà bá lo 50 years nínú àwọn yẹn ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ nínú ìlú yìí ni bàbá Ìjẹ̀ṣà wà tó bọ́mọ 14 years wà sùn, ẹ̀wọ̀n yẹn ló máa kú sí. Ibẹ̀ ló máa kú sí. But Nigerian government wọ́n máa take care likely. Tó bá kí n ṣe àwọn Ìyábọ̀ Òjó ni àti àwọn princess àti àwọn lady tó máa ń sọ̀rọ̀ jù yẹn. Tó bá kí n ṣe àwọn yẹn ni bàbá Ìjẹ̀ṣà máa go scot-free. So many of them like that. Tó ti fi tipátipá bá àwọn ọmọ kéékèèké sùn. Tó ti go scot-free ní Nàìjíríà. Bàbá Ìjẹ̀ṣà bá go scot-free. Á dẹ̀ ṣì máa ṣe ààtì yẹn. Wọ́n wá sọ pé ọwọ́ ayé ló wà lára ẹ̀. Ọwọ́ ayé tí ò jẹ́ kó mú okó yẹn kó lọ fi gún igi. Kó lọ mú okó yẹn kó fi gún igi lójú títì. Kó rí ìwò lójú títì báyìí kó máa kí okó yẹn bọ̀ kó máa sọ pé ìwò ló ń tí okó bọ̀ kó máa ní ọwọ́ ayé ni. Ṣùgbọ́n ọwọ́ ayé ó gbé ẹ lọ sọ́dọ̀ ọmọ ọdún 4, ọmọ ọdún 5, ọmọ ọdún 14 years. Ọwọ́ ayé. Ọwọ́ ayé tí ò jẹ́ kó máa fi okó ẹ kó máa kí bọnú igi. Kó jáde lọ́sàn-án gan kó máa kí okó yẹn bọnú ìwò tó wà lára igi. Kó máa sọ pé kí ló dé wá sọ pé ọwọ́ ayé ni. Pé bó ṣe máa ń fi okó yẹn gún igi kiri nìyẹn. Ṣùgbọ́n owó ayé sí ti ẹ bàbá Ìjẹ̀ṣà àwọn ọmọ ọdún 5 ló máa lọ fi ń bá sùn. Ló máa lọ fi okó ti ẹ bá sùn. So bí Ìyábọ̀ ṣe dúró ti ọmọ tí wọ́n bá sùn yẹn ìkà ni. Because ó bímọ obìnrin kò dẹ̀ fẹ́ kí wẹ̀ ṣẹlẹ̀ fọmọ òun. Àbí ṣé kà ni Lizzy àtijọ́ tó ti wá ń kígbe Ìyábọ̀ Òjó ló rán lọ sẹ́wọ̀n ṣọ́ ti fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀. Bàbá Ìjẹ̀ṣà sì wà lẹ́wọ̀n. Pẹ̀lú gbogbo lọ́yà tó gbà fún bàbá Ìjẹ̀ṣà ó sì lọ sẹ́wọ̀n Lizzy. Ó yẹ kó jẹ́ kójú tì ẹ́. Kò sóhun tó dáwọ́lé tó máa ń yọrí sí rere. Kò yé ìyá.
ẹ wá máa kígbe Ìyábọ̀ Òjó wọn lọ sẹ́wọ̀n ni. So Nigerian police àti Nigerian authority orí wọn ò pé. So adájọ́ tó dájọ́ bàbá Ìjẹ̀ṣà orí ò pé. Ìyábọ̀ Òjó ṣe law àbò lọ sí school of law àbò ṣe adájọ́. Ìyábọ̀ Òjó ló wà mẹ́gbà tó dájọ́. Ìyábọ̀ Òjó ló sọ fún wọn pé iye tẹ́ máa fún leléyìí o. Àbí ṣé Ìyábọ̀ Òjó tó sọ pé òun máa ta lé òun ṣó ta lé ẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà fi lọ ẹ̀sẹ̀wọ̀n ṣó ta lé ẹ̀ bá ní pé Ìyábọ̀ Òjó ta lé ẹ̀ sá sọ pé òun ló wọn lọ sẹ́wọ̀n ṣé àríbi tó ti fọ̀ sẹ́ẹ̀lì lé ẹ̀. Ẹ̀yin aláyé bàjẹ́ ẹ̀yin olóṣì tán máa ń wú. Nàìjíríà ni kọ́ ni mo ti rí pé ẹni tí ò yẹ kó bọ́mọ ẹ̀sìn tó bá bọ́mọ ẹ̀sìn ò ní sọ síta. Nàìjíríà nìkan ni mo ti rí pé ìbá àwọn pedophile ní Nàìjíríà èèwọ̀ ni fún ẹ láti obìnrin láti sọ síta pé lágbájá bá ó ṣe nǹkan tí ò dá fọ́mọ ẹ ní lè sọ síta. Nàìjíríà ni mo ti rí bẹ́ẹ̀. Ìlú òṣì ẹ wá máa sọ pé má bọ̀ ní Nàìjíríà má bọ̀ àti ẹ̀jẹ̀lú tó gbádùn àti ẹ̀jẹ̀lú tó yàn lè rí justice. Kí ló ń ṣe bẹ́ẹ̀? Kó 20,000 pounds dání lọ sí Nàìjíríà ó ní ná 2,000 kówó yẹn tó tán. Problem ló máa fi gbogbo ẹ̀ gbọ́. So why tí máa ṣe lọ sí ìlú tí mo ní gbádùn owó tí mo ṣiṣẹ́ fún by myself. Wàá lọ sí Ìdúmọ̀tà Tom Jones wàá lọ kó ìlẹ̀kẹ̀ wàá lọ kó bọ́tìnì wàá lọ kó stone 91,000 wàá wá gbé fún àwọn èèyàn ní 3 million nítorí pé wọ́n believe pé wọ́n rí ẹ ní first class wọ́n rí ẹ ní upper class wọ́n believe pé ìlú òyìnbó ló ti ń kó stone yẹn wá àṣé Ìdúmọ̀tà ni ìgbà tílẹ̀ mọ́ bá bàrà wò ẹ́ ìgbà tílẹ̀ mọ́ bá olè ẹ́ la mọ̀ pé Ìdúmọ̀tà ló ti ń kó gbogbo olórí burúkú yẹn wá kò wá sẹ́nì kankan tó wá sọmọ ẹ̀ náà gbogbo èèyàn wọ́n fẹ́ lọ sí Ìdúmọ̀tà Ìdúmọ̀tà dẹ̀kẹ̀rẹ́ ọ̀dọ̀ ọba ńlá ni Ìdúmọ̀tà wà òye ìyá kò sẹ́ni tó fẹ́ raṣọ 3 million ó wá ní ọba ńlá ti bà gbogbo ọjà jẹ́ lọ́nà wo nígbà wo ọba ńlá wá sí ṣọ́ọ̀bù ẹni tó wà ń lo agogo sínú gbogbo ọjà tó ń ta kò wá síbẹ̀ bó o ṣe sọ pé inú kọ̀ńténà lọ́ba ńlá wà ọba ńlá tó wà nínú kọ̀ńténà dẹ̀ ń rí lójoojúmọ́ and will every blessed day. I was saying the truth. Anybody ní Salawa Abeni lè kọrin fún. She was saying the truth. Kò yẹ because ìwọ bó ṣe wáyé ó fi ìpè tí Salawa Abeni bá kọrin fún ẹ sì kò gbọ́dọ̀ kọrin fẹ́ lómi mọ́. Ó rí pé kí lorúkọ woman yìí ó rí kí lorúkọ woman tó wá síbẹ̀ díẹ̀ tí ò kọrin fún ẹ̀yìn ó rí pé the best thing ló ṣe láyé ẹ̀ torí pé tí woman yẹn bá kọrin fún ẹ Tọ́pẹ́ Àlàbí tó bá kọrin fún ẹ níjọ́ bẹ́ẹ̀ díẹ̀ ìjọ́ tó bá kọrin fún Ìyábọ̀ Òjó wá jáde fún Tọ́pẹ́ Àlàbí wá ní pé ó ti kọrin fún ẹ kò yẹ kó máa kọrin fún Ìyábọ̀ Òjó. But Esabo was saying the truth pé anybody owó tí jọ́ tó wà lọ́dọ̀ Wàsíù kí ni Wàsíù ń kí ẹ nǹkan tẹ́ Sábọ̀dù sọ tí Wàsíù ń sọ yìí pé ó pẹ́pẹ́ wọn wọ́n ní tí Wàsíù tí Ìyábọ̀ Òjó bá déwájú Wàsíù same náà ló máa sọ kò ń ṣe pé tó pé inú Wàsíù ń dùn pé ó ń ṣépè fún àwọn ọmọ òkókó pé nítorí ẹ̀ ni Wàsíù ṣe ń kí ẹ̀ no because owó ló gbé wá síbẹ̀ tó wá ná ó dẹ̀ di dandan kó sọ ọ̀rọ̀ tó máa wú ẹ lórí tó máa fi ṣe owó ná nǹkan tí Esabod ń sọ nǹkan tó mean tí Esabod ń sọ níjọ́ yẹn nìyẹn pé ká má rí pé Salawa Abeni ó kọrin fún Ìyábọ̀ Òjó ó wá kọrin ó ti kọrin fún ẹrí ó wá kọrin fún Ìyábọ̀ Òjó because olórin ni Salawa Abeni olórin ni ó lè kọrin fẹ́ ní person but èèyàn tó bá ti súnmọ́ Lizzy kò gbọ́dọ̀ súnmọ́ ẹnì kankan mọ́. níbi tọ́rọ̀ náà máa já sí kò sẹ́ni tó mọ̀ o kí lè èròǹgbà yín lórí fídíò yìí.